Alákòóso ọ̀run àtayé ìwọ mọ̀ lólógo jùlọ. Oyigi o, alágbàwí ẹ̀dá o, alákòóso ọ̀run àtayé o, ìwọ mọ̀ lólógo jùlọ. Bàbá rere. Oyigi o, alágbàwí ẹ̀dá, alákòóso ọ̀run, ìwọ mọ̀ lólógo jùlọ. Ẹ̀mí mi máa ṣe òun, ẹ̀mí àwọn orí. Ẹ̀mí mi máa ṣe òun, ẹ̀mí àwọn orí. Ìwọ tó kún agbára wa, ẹ̀mí mi máa ṣe. Ẹ̀mí mi máa ṣe òun, ẹ̀mí àwọn orí. Ẹ̀mí mi máa ṣe òun, ẹ̀mí àwọn orí. Ìwọ tó kún agbára wa, ẹ̀mí mi máa ṣe. Ẹ̀mí mi máa ṣe òun, ẹ̀mí àwọn orí. Ẹ̀mí mi máa ṣe òun, ẹ̀mí àwọn orí. Ìwọ tó kún agbára wa, ẹ̀mí mi máa ṣe. Ẹ̀mí mi máa ṣe òun, ẹ̀mí àwọn orí. Ẹ̀mí mi máa ṣe òun, ẹ̀mí àwọn orí. Ìwọ tó kún agbára wa, ẹ̀mí mi máa ṣe. Ṣé lọ́ba, lọ́ba o, lọ́ba o, àwọn ọba o. Ṣé lọ́ba, lọ́ba o, lọ́ba o, àwọn ọba o. Ṣé lọ́ba, lọ́ba o, lọ́ba o, àwọn ọba o. Ṣé lọ́ba, lọ́ba o, lọ́ba o, àwọn ọba o. Gbogbo ayé gbègbè ṣúgà, áńgẹ́lì rẹ̀ ó yẹ fún. Ẹ̀mú adé yọba wẹ̀wá. Ṣé lọ́ba àwọn ọba? Gbogbo ayé gbègbè ṣúgà, áńgẹ́lì rẹ̀ ó yẹ fún. Ẹ̀mú adé yọba wẹ̀wá. Ṣé lọ́ba àwọn ọba? Gbogbo ayé gbègbè ṣúgà, áńgẹ́lì rẹ̀ ó yẹ fún. Ẹjúbà rẹ̀ ó. Ẹ̀mú adé yọba wẹ̀wá. Ṣé lọ́ba àwọn ọba? Gbogbo ayé gbègbè ṣúgà, áńgẹ́lì rẹ̀ ó yẹ fún. Ẹ̀mú adé yọba wẹ̀wá. Ṣé lọ́ba àwọn ọba? Ṣé lọ́ba, lọ́ba o, lọ́ba o, lọ́ba o, àwọn ọba o. Ṣé lọ́ba, lọ́ba o, lọ́ba o, àwọn ọba o. Ṣé lọ́ba, lọ́ba o, lọ́ba o, lọ́ba o, àwọn ọba o. Ṣé lọ́ba, lọ́ba o, lọ́ba o, àwọn ọba. Bàbá àgbà arúgbó ọjọ́ o, ìwọ ló yẹ láti gba ògo, ìwọ ló yẹ. Bàbá àgbà arúgbó ọjọ́ o, ìwọ ló yẹ láti gba ògo, ìwọ ló yẹ. Ìwọ ló yẹ, ìwọ
lóye, ìwọ lóye láti gba ògo. Ìwọ lóye, ìwọ lóye, ìwọ lóye láti gba ògo. Ìwọ lóye, ìwọ lóye, ìwọ lóye láti gba ògo. Ìwọ lóye, ìwọ lóye, ìwọ lóye láti gba ògo. Èmi dúpẹ́ oore rẹ o. Èmi dúpẹ́ oore rẹ o. Títí ayé ò lè rí ló bá yọ o. Títí ayé ò lè rí ló bá dé ọ̀gá o, Ọlọ́run wa. Èmi dúpẹ́ oore rẹ o. Èmi dúpẹ́ oore rẹ o. Títí ayé ò lè mí ó máa yọ̀ o. Títí ayé ò lè mí ó máa gbé ọ̀gá ọ̀ṣọ́gbà. Èmi dúpẹ́ oore rẹ o. Mo dúpẹ́ èmi dúpẹ́ oore rẹ o. Mo gbé ọ̀gá o. Títí ayé ò lè mí ó máa yọ̀ o. Títí ayé ò lè mí ó máa gbé ọ̀gá Ọlọ́run wa. Èmi dúpẹ́ oore rẹ o. Èmi dúpẹ́ oore rẹ o. Títí ayé ò lè mí ó máa yọ̀ o. Títí ayé ò lè mí ó máa gbé ọ̀gá Ọ̀ṣọ́gbà. Èmi yóò máa yọ̀, èmi yóò máa gbé ọ̀gá. Ìwọ sáwọ́ sàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ̀gá. Èmi yóò máa yọ̀, èmi yóò máa gbé ọ̀gá. Ìwọ sáwọ́ sàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ̀gá. Èmi yóò máa yọ̀, èmi yóò máa gbé ọ̀gá. Ìwọ sáwọ́ sàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ̀gá. Èmi yóò máa yọ̀, èmi yóò máa gbé ọ̀gá. Ìwọ sáwọ́ sàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ̀gá. Okun tó lè yọ̀, okun tó lè gbé ọ̀gá. Ìwọ sáwọ́ sàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ̀gá. Èmi yóò máa yọ̀, èmi yóò máa gbé ọ̀gá. Ìwọ sáwọ́ sàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ̀gá. Èmi yọ̀ níwájú rẹ̀. Pẹ̀lú èmi yọ̀ lẹ́yìn rẹ̀. Àánú rẹ̀ ní o. Ìyáyé lèmi ó máa yọ̀ ọ́ Jésù. Ọba àwọn ọba. Olúwa dára. Ó dá mi sí. Èmi yọ̀ níwájú rẹ̀ o. Ó gbé mi ró, èmi ò jẹ́ ní ilẹ̀ rárá o. Títí ayé ni ó máa yọ̀ ọ́ Jésù. Olúwa, Olúwa dára. Ó dá mi sí, èmi yọ̀ níwájú rẹ̀. Níwájú rẹ̀ o. Èmi ò lẹ́yìn rẹ̀. Rárá o. Títí ayé ni ó máa yọ̀ ọ́ Jésù. Olúwa, Olúwa dára. Ó dá mi sí, èmi yọ̀ níwájú rẹ̀. Ó gbé mi ró, èmi ò jẹ́ ní ilẹ̀ rárá o. Títí ayé ni ó máa yọ̀ ọ́ Jésù. Olúwa, Olúwa dára. Àgbé Jésù ga akọrin máa káyé ni. Abẹ́rẹ́ máa gbé Jésù ga akọrin máa hallelujah. Abẹ́rẹ́ máa gbé Jésù ga akọrin máa káyé ni. Abẹ́rẹ́ máa gbé Jésù ga akọrin máa hallelujah. Ẹ wá wò, ẹ wá wò, ẹ wá wò olùgbàlà ọlọ́gbọ̀gbọ̀.
tí ọmọ rẹ̀ ló fi láyé ẹ wá olùgbàlà tó ṣayé mi di rere. Ẹ wá wò, ẹ wá wò, ẹ wá olùgbàlà ọlọ́run gbogbo tí ọmọ rẹ̀ ló fi láyé ẹ wá olùgbàlà tó ṣayé mi di rere. Ẹ wá wò, ẹ wá wò, ẹ wá wò, ẹ wá wò, ẹ wá olùgbàlà ọlọ́run gbogbo tí ọmọ rẹ̀ ló fi láyé ẹ wá olùgbàlà tó ṣayé mi di rere. Ẹ wá wò, ẹ wá wò, ẹ wá olùgbàlà ọlọ́run gbogbo tí ọmọ rẹ̀ ló fi láyé ẹ wá olùgbàlà tó ṣayé mi di rere. Láyé ti bẹ́ fún mi kan lórí mo wá ìyọ́ lóko. Bàbá ẹ ṣé Jésù ẹ ṣé fóore tẹ ṣe fún mi. Bàbá ẹ ṣé Jésù ẹ ṣé fóore tẹ ṣe fún mi. Bàbá ẹ ṣé Jésù ẹ ṣé fóore tẹ ṣe fún mi. Báyé ti fẹ́ fún mi kọ́ lórí mo wá ìyọ́ lógo. Bàbá ẹ ṣé Jésù ẹ ṣé fóore tẹ ṣe fún mi. Olúwa Olúwa o gbogbo tó bẹ lára mi ní orúkọ rẹ̀. Ní Olúwa ní Olúwa ní Olúwa o gbogbo tó bẹ lára mi ní orúkọ rẹ̀. Ní Olúwa ní Olúwa ní Olúwa o gbogbo tó bẹ lára mi ní orúkọ rẹ̀. Ní Olúwa ní Olúwa ní Olúwa o gbogbo tó bẹ lára mi ní orúkọ rẹ̀. Gbangba gbangba, jọ̀rọ̀ kábíyèsí kábíyèsí tó dá ayé fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó dá òun lọ́ba lórí ohun gbogbo. Kábíyọ̀ kò sí. Gbangba gbangba. Kábíyèsí tó dá ayé fẹ̀fẹ̀fẹ̀ tó dá òun lọ́ba lórí ohun gbogbo. Kábíyọ̀ kò sí. Kábíyèsí ọba gbogbo ayé. Ọba ẹ ṣé gan. Kábíyèsí ọba gbogbo ayé. Ọba ẹ ṣé gan. Èmi ò rí orí ọ̀rọ̀ Ọlọ́run mi ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ̀. Láyé mi èmi ò rí orí ọ̀rọ̀ Ọlọ́run mi ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ̀. Láyé mi àyà fásọ̀gbà Ọlọ́run mi ní tẹ́wà. Àyà fásọ̀gbà Ọlọ́run mi ní tẹ́wà. Èmi ò rí orí o Ọlọ́run mi ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ̀. Láyé mi èmi ò rí orí o Ọlọ́run mi ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ̀. Láyé mi àyà fásọ̀rà Ọlọ́run mi wípé ẹ wá. Àyà fásọ̀rà Ọlọ́run mi
ìpè wa. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀. Nítorí pé ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹjọ, ìyẹn ọjọ́ kan láàrin oṣù, ó tún fún mi ní àǹfààní àti ìrọ̀fẹ́lá láti lè wà níwájú rẹ̀, láti lè dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀, láti lè fẹ̀mí ìmoore hàn sí ọ. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ wàdà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀, mo sọ wípé ṣe nítorí pé mi mọ rírì títóbi àtagbára àti ìyanu rẹ̀ nínú ayé mi. Èyí ọjọ́ kẹẹ̀dógún ẹni ìjọ kan láàrin oṣù láti yìn ọ́, láti gbé orúkọ rẹ̀ ga. Ìjẹ́ pé ìwọ tún fún mi ní agbára àti okun oore ọ̀fẹ́, ìwọ tún ṣàánú fún mi àní pẹ̀lú agbára rẹ̀ láti lè mú mi wà níwájú rẹ̀, láti lè dá gbogbo rẹ̀, láti lè fẹ̀mí ìmoore hàn sí ìwọ Ọlọ́run alààyè, láti lè dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ̀. Mo sọ wípé ṣe bàbá, mo sọ wípé ṣe ọmọ, mo sọ wípé ṣe ẹ̀mí, mo sọ wípé ṣe atóbijì, mo sọ wípé ṣe ayérayé ò gbà ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Ògo ni fún orúkọ rẹ bàbá, ògo ni fún orúkọ rẹ ọmọ, ògo ni fún orúkọ rẹ Ẹ̀mí Mímọ́. Ẹlẹ́dàá wa ọmọ ṣe o, ológun jùlọ ọmọ ṣe o. Ìwọ tó dá ọ̀run àti ayé, ìwọ tí ayé ọgbà tó lọ fún ọ̀run ṣe ibùjókòó, tí ọ̀run ò tún gbà tó tún fi ayé sàpótí ti sẹ̀ rẹ. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Ìwọ tí kì í pé ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni tí kì í fi ìrẹ́ fèrè gbígbẹ, àní mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ nítorí pé o tún jẹ́ kí jẹ́ àlàyé ọkàn èyí tó lè mọ dúpẹ́ lọ́wọ́ rẹ, tó lè mọ èèyàn, tó lè mọ fẹ̀mí ìmoore hàn sí ìwọ Ọlọ́run alààyè nínú ìyìn ọjọ́ kan. Ìná ìyẹn ti sọ ọjọ́ kẹẹ̀dógún nínú oṣù. O ṣé bàbá, o ṣé ọmọ, o ṣé Ẹ̀mí Mímọ́ fún gbogbo ara rere tó ń fàyè mi dá láti rẹ̀ wá sí dáwọ́ kan wọ̀nyí. Ìfáàrí tó ń tẹ̀síwájú láti mọ fàyè mi dá pẹ̀lú Olúwa ọmọ ṣe alágbára, o ṣé orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Amen. Ó ní a wà nínú ìyìn ọjọ́ kan láàrin oṣù, ìtí ń ṣe mẹ́ẹ̀ẹ́dógún oṣù. Gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ pé òní jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún oṣù, so òní ìyìn la ní láti fi yin Ọlọ́run lógo. Ẹ jẹ́ ká fi àyà tún nínú wa yin Ọlọ́run. Ẹ jẹ́ ká túraká láti yin Ọlọ́run. Èyí tẹ́ ń gbọ́ wá tẹ́ ń wò wá náà, ẹ jẹ́ ká jọ yin Ọlọ́run nítorí pé kíni òun ló tọ́ sí láti mọ yìn, òun ló tọ́ sí láti mọ gbéga. Gbogbo ògo àti yìn tí òun ní ṣe nínú ayé wa, òun ló ní gbogbo ògo. Gbogbo tá a dá lónìí, gbogbo tá a jẹ lónìí, ọlá rẹ̀ ni. So fún ìdí èyí, ẹ jẹ́ ká fi ayọ̀ àti dídùn yin Ọlọ́run lógo. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, a lè ṣe ohunkóhun kan láàgbọ́ ohùn Ọlọ́run. Kí ni t'Ọlọ́run fẹ́ kí a mọ̀, kí ni t'Ọlọ́run fẹ́ kó yé wa. Nítorí pé èyí ló ṣagbára èmi àti ẹ̀yin èyí tí a fi sọnù. So gbogbo ẹnikẹ́ni tó bá ti kọ̀ láti gbọ́ ohùn Ọlọ́run alààyè, ẹgbẹ́ ó ṣe tá ti sọnù nìyẹn. Ọ̀rọ̀ rẹ̀ ti di ajá tí ò gbọ́ fèrè ọlọ́dẹ. Ní orúkọ Jésù, èmi àti ẹ̀yin àníjọ ajá tí ò gbọ́ fèrè ọlọ́dẹ níwájú Ọlọ́run. Àmọ́ tí elétí ọmọ èyí tó ń gbọ́ràn tí kò sì ní sọnù níwájú Ọlọ́run láì àti láíláí. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nígbà yìí àwọn kan nínú ìwé ìhìnrere ti Jòhánù orí 19 ìyẹn 19, a kà ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n dé ọgbọ̀n, ìyẹn 28 dé 30. Mo bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run. Lẹ́yìn èyí, bí Jésù ti mọ̀ pé a ti parí ohun gbogbo tán, kí ìwé mímọ́ lè bá ṣẹ, ó wí pé òǹgbẹ gbẹ mí. A gbé ohun èlò kan kalẹ̀ níbẹ̀ tí ó kún fún ọtí kíkan. Wọ́n sì fi sípógè tí ó kún fún ọtí kíkan sórí igi ìsopù. Wọ́n sì fi sí ní ẹnu. Nítorí náà nígbà tí Jésù sì ti gba ọtí kíkan, ó wí pé ó parí. Ó sì tẹ orí rẹ̀ ba, ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Amen. Ẹgbọ́n tẹ́sẹ̀ Bíbélì sọ, ó ní lẹ́yìn èyí, bí Jésù ti mọ̀ pé a ti parí ohun gbogbo tán, kí ni tó ṣe? Ó sọ pé òǹgbẹ ń gbẹ òun. Nígbà tó ní òǹgbẹ ń gbẹ òun, kí ni tí ó béèrè? Kí wọ́n fóun. Tí òǹgbẹ ń gbẹ èèyàn, kí ni èèyàn máa ń béèrè? Omi. A rí pé ó ní òǹgbẹ ń gbẹ òun. Dípò kí wọ́n fún lómi, wọ́n lọ fún ní ọtí kíkan. Amen. Wọ́n lọ fún ní ọtí kíkorò.
ìyẹn pé ọtí tí ó ti wálẹ̀ Ọlọ́run mọ iye ọdún tí ọtí yẹn ti bàjẹ́ nítorí pé àwọn ọtí yẹn wọ́n mọ ní bẹ́ẹ̀ ti ń pè àsìkò tí wọ́n lò. Ọlọ́run mọ iye ọjọ́ tí àkókò rẹ̀ ti lọ tó wá wálẹ̀ tí wọ́n dànù ọtí yẹn ni wọ́n wá lọ fún Jésù mu. Wọ́n wá tún fún nínú ife o, wọ́n wá igi kan, ìyẹn igi táwọn sọ́jà yẹn máa ń lò láti wọ́n fi jagun yẹn, wọ́n wá ìkísà kan wọ́n fi wé orí igi yẹn, wọ́n ti bọnú ọtí kíkan yẹn tó ti bàjẹ́ yẹn, wọ́n wá lọ fi gún lẹ́nu èpè kó mú tó gbẹ bá ń gbẹ. Ṣùgbọ́n Jésù kò sọ̀rọ̀ nítorí pé mọ̀ wípé kíni àti parí gbogbo iṣẹ́, nítorí pé mọ̀ wípé kíni ní àkókò yìí ohun gbogbo ti yọrí sí rere, ohun gbogbo ti parí, ibi tó kù sí kékeré ni. Now àdìgbà wa sọ wípé kíni nísàlẹ̀ ọ wá sọ wípé nítorí náà nígbà tí Jésù sì gba ọtí kíkan náà tán kíni tó wí, ó parí. ń gbọ́ ó ṣe kíni ó parí. Kí ló parí tí Jésù sọ níbẹ̀ yẹn? Èyí tèmi àti ẹja fi gbọ́dọ̀ fi gbogbo ara, gbogbo ayọ̀, gbogbo tí a fi jẹ́ ènìyàn láti rin orí wa tẹ́jà àtẹlẹsẹ̀ wa, a gbọ́dọ̀ yọ̀ǹda gbogbo tí ń bẹ nínú àgọ́ ara wa láti yan Ọlọ́run lógo nìyí. Nítorí pé Jésù sọ wípé kíni ó parí. Nítorí gbólóhùn tó jáde lẹ́nu Jésù wípé ó ṣe kíni ó parí, èmi àti ẹ la fi gbọ́dọ̀ fi tayọ̀tayọ̀ tinú dídùn taraya tí gbogbo tí ń bẹ nínú àgọ́ ara wa a gbọ́dọ̀ fi yan Ọlọ́run lógo. Nínú orin, nínú ijó, nínú àtẹ́wọ́ wa a gbọ́dọ̀ yin Ọlọ́run lógo. Gẹ́gẹ́ bí olórin yẹn ṣe sọ wípé ohun gbogbo tó ń bẹ nínú ayé mi yin Olúwa. Kí ló ń tán parí tó jẹ́ pé nítorí rẹ̀ a gbọ́dọ̀ fi yan Ọlọ́run lógo. Òṣì ó parí nínú ayé mi, nínú ayé rẹ̀, nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ìdààmú ìpọ́njú ó parí, ìnira ó parí, ẹ̀gàn ó parí, àìlábàáfàtò ó parí, ègún èpè májẹ̀mú ran lórí ayé wa agbára àwọn ṣe kíni ó parí. Máa ní ìran rere kọ́mọ́ wá sí ìmúṣẹ ó ṣe kíni ó parí. Máa lé ohun rere mọ́ bá ó ṣe kíni ó parí. Mo ní àfojúsùn tó dára kí àfojúsùn yẹn kọ́mọ́ wá sí ìmúṣẹ ó ṣe kíni ó parí. Àbí mọ ohun kí nǹkan rere ọmọ wù ọ́ ṣùgbọ́n kọ́ mọ́ náfààní àti ní nǹkan yẹn ó ṣe kíni ó parí. Àìsàn ó ṣe kíni ìnira ó ṣe kíni ìkorò nínú ayé mi, nínú ayé rẹ ó ṣe kíni ìtì Jésù sọ nìyẹn. Yẹn gbogbo tó jọmọ́ bí wàhálà, ìdààmú, gbogbo tó jọmọ́ bí ìtìjú, gbogbo tó jọmọ́ bí ọ̀fọ̀, gbogbo tó jọmọ́ bí ikú, gbogbo ẹ̀ Jésù gbogbo ṣe kíni ó parí. Fún ìwọ tí ọgbà Ọlọ́run yẹn gbọ́ tó gbẹ́kẹ̀lé, fún èmi tí mo gba Ọlọ́run yẹn gbọ́ tí mo gbẹ́kẹ̀lé, fún ẹnì kọ̀ọ̀kan tó jẹ́ ènìyàn tó gbé nínú ìfẹ́ Ọlọ́run àti nínú àṣẹ rẹ̀, gbogbo tí ń ṣe ibi wàhálà ìdààmú ó ṣe kíni ó parí. Ó parí tí Jésù sọ yìí ọ̀kan tó ní òun ni wípé agbára àti àrékè Sátánì láti mọ darí ayé wa, láti mọ darí àwọn, láti mọ yan àwọn èèyàn fẹ́ jẹ ó ṣe kíni ó parí. Ìtọ́fihàn rí pé àti èmi àti ẹ Sátánì àti ìjọba òkùnkùn wọn ò ní pàtàgbà kankan lórí ayé wa mọ́, nítorí pé kíni Jésù sọ wípé ó parí. Wọ́n náà wàá wò ó, ṣé eléyìí kò tí tó láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Ṣé kò tí tó láti fi yin Jésù lógo? Ẹni tó mú kí gbogbo tí ń jẹ́ ibi kó parí, òun tó mú kí gbogbo tí ń ṣe agbára oṣó àṣẹ àti bẹ́ẹ̀ sí pé àṣẹ wọn àtẹlẹbọ olóko àtàláwo àtàwòlí èké àtàwí níbi gbogbo, ẹni tó mú kí gbogbo wọ̀nyí kó parí lórí ayé rẹ nínú wo lọ́nà nípa pé kí wọ́n má ṣe ní ipa àtàgbára kankan lórí ayé rẹ, ṣé kò yẹ kọ̀tọ̀ láti yin ẹni yẹn? Ẹni tó sọ di ẹni tó jẹ́ wípé kí ni àwọn èèyàn gbọ́dọ̀ robi sí, wọn gbọ́dọ̀ dìtẹ̀ mọ́, wọn gbọ́dọ̀ gbógun tì, àìmọ́ gbọ́dọ̀ yọ lẹ́nu, wọn gbọ́dọ̀ dì lọ́wọ́, wọn gbọ́dọ̀ dì lọ́nà, wọn gbọ́dọ̀ dì lọ́nà láti ṣe rere, láti rógolo, láti tayọ. Ṣé kò yẹ láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀? Ó yẹ láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ayọ̀, pẹ̀lú dídùn. Gbọ́ mi, ọlẹ́ máa sọ wípé ṣé pẹ̀lú wípé bí ìṣòro jẹjẹ lánàá, bí ìṣòro jẹjẹ níjẹta, ọlẹ́ máa sọ wípé ó ti tó jọ́ méjì, jọ́ mẹ́ta, jọ́ mẹ́rin, jọ́ márùn-ún tó ń pawó. Èmi ẹgbẹ̀rẹ̀ kọ́ àmọ́ sọ fún mi pé Jésù gbọ́ parí ó ti parí lóòtítọ́ àti lódodo. Ohun kan tó ṣe pàtàkì fún ni wípé kí ni fi ìgbàgbọ́ bá Ọlọ́run rìn, wàá wáyà ayé ara rẹ wò
ibo ló kù sí, kí ni àwọn nǹkan tọ́lọ́run fẹ́ kó ṣe, kí ni àwọn nǹkan tọ́lọ́run fẹ́ kí n ṣe, kí ni àwọn ìgbésẹ̀ tọ́lọ́run fẹ́ kó gbé. Ìtò tó dàbí rẹ̀ ni pé kí ni tọ́lọ́run fẹ́ kó mọ̀ nínú làkọjá tó ń làkọjá yẹn. So tó bá ti ṣe eléyìí, tó bá ti lè mọ ètò ìgbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ó lè rí pé lóòtítọ́ àti lódodo ó ti parí nínú ayé rẹ̀. Ìfẹ́ mọ kí ni nǹkan tó ń làkọjá yẹn ọkàn mi, ṣùgbọ́n ohun tí Jésù sọ ni wípé kí ni ó ti parí. So ó ti parí tí Jésù wí yẹn, òun ni mo fẹ́ kó dì mú wípé gbogbo tí ń jẹ́ wàhálà ìdààmú ayé rẹ̀ yẹn ó ti ṣe kí ni ó ti parí. Má ṣe gbàgbé wípé kí ni ìgbàgbọ́ la fi rí ohun gbogbo gbà lọ́wọ́ Ọlọ́run. Oníyèméjì kò lè rí ìkankan gbà lọ́wọ́ Ọlọ́run. So ìgbàgbọ́ rẹ ni kó jẹ́ kó mú ọ lára dá. Ìgbàgbọ́ rẹ ni kó jẹ́ kó mú ọ̀rọ̀ Ọlọ́run wá sí ìmúṣẹ nínú ayé rẹ. Ìgbàgbọ́ rẹ ni kó jẹ́ kó dọ̀la ni. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Jésù gbàlà, ohun tí wọ́n sọ fún wọn ni wípé kí ni ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Èmi àti ẹ jẹ́ kálukú wa kó jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó ṣe kí ni kó mú lára dá. Onígbàgbọ́ bá nígbà wí kóró mustadi, ìwọ sọ fún kò sídìí, òkè yóò ṣe kí ni yóò sídìí. So ìgbàgbọ́ rẹ ló nídìí. Bóyá ìwọ gangan tó ń sọ̀rọ̀ yẹn, ìlàkọjá tó ń làkọjá yẹn tipẹ́tipẹ́ ni ọ̀rọ̀ Jésù ti wá sí ìmúṣẹ wípé ìlàkọjá yẹn ó ti parí. Ṣùgbọ́n níwọ̀n bá tí ìwọ gangan fúnra rẹ tó sùn lójú kó tún wà ní ojú kan náà. Tí wọ́n bá ní òsùn, wọ́n rò pé ọmọ bèrè pé sùn lọ bó, àwọn ìgbésẹ̀ wo lọ́lọ́run fẹ́ kó gbé, àwọn ìgbésẹ̀ wo ló ń gbé, bóyá òun lọ́ fà á tó tún fi wà lójú kan náà. Ó yìí ṣeéṣe kọjá pé bóyá irú ìlàkọjá tèmi náà làkọjá ní títí ẹ. Èèmọ̀ ìlàkọjá tèmi náà làkọjá, èmi náà ké nígbà yẹn, kí ni ti ń ṣẹlẹ̀, kí ló dé Ọlọ́run, ṣé kí ni nígbà tí wọ́n bá gé orí mi bọ́lẹ̀ ni ló tó dá mi lóhùn ní kíní kankan. Ṣùgbọ́n ní àkókò gbà yẹn, àwọn nǹkan kan lọ́lọ́run fẹ́ kí n mọ̀, àwọn nǹkan kan lọ́lọ́run fẹ́ kó yé mi, àwọn nǹkan kan lọ́lọ́run fẹ́ sí mi níyèsí tí mo fi làwọn ìlàkọjá yẹn kọjá. Tí ìbá làwọn ìlàkọjá yẹn kọjá ní gbogbo gbà yẹn, nígbà tí mọ̀ bóyá irú rẹ̀ náà ni, bóyá àwọn nǹkan kan lọ́lọ́run fẹ́ sí ọ níyèsí, bóyá àwọn nǹkan kan lọ́lọ́run fẹ́ kọ́ mọ̀ tó tún fi wà nínú ìlàkọjá yẹn. Nìdí tó ń sọ fún mi pé kí ni ìwọ ni kó dúró nínú ìgbàgbọ́ rẹ, nínú ìfẹ́ Ọlọ́run, nínú àṣẹ Ọlọ́run, kó wá jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó gbà ọ́ là. Ó sì rí wípé kí ni gbogbo tó ń là kọjá yẹn kò tó nǹkan níwájú Ọlọ́run. So gbogbo ìdààmú àti kúrò àti òṣì àti ìpọ́njú ayé rẹ yẹn ó ti ṣe kí ni ó ti parí. Nítorí pé Jésù lọ sọ bẹ́ẹ̀ wípé kí ni ó parí. Jésù ti parí gbogbo iṣẹ́ ní lórí igi àgbélébù. Ó ti pa gbogbo iṣẹ́ èṣù tí a ṣe kòkòrò lójú kó sọ wípé ó ṣe kí ni ó parí. Nítorí pé gbogbo tí ṣe wà láti dààmú àti kúrò ayé rẹ ó ti parí. Gbọ́ ẹ jẹ́ ká lọ láti lọ yọ Ọlọ́run lógo. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, àwọn àkókò tá a ti pè ní ọjọ́ yìí, ìyẹn ọjọ́ 15 oṣù, ọjọ́ 2 tó parí oṣù, ọjọ́ 3 tó bẹ̀rẹ̀ oṣù, ohun tá a mọ̀ ṣe jù ní pé ká yin Ọlọ́run. Nínú àwọn àkókò yẹn, lẹ́yìn àdúrà agbára láti béèrè fún agbára àti ẹ̀mí mímọ́, kò sí ó ṣeé ṣe ká mọ́ gbàdúrà kankan mímọ́. Ṣùgbọ́n ìyìn yẹn nàbà tó láti náà yẹn àti agbára. Àwọn kan máa ń bèrè kékeré tó jẹ́ pé ojoojúmọ́ àdúrà agbára yìí ni wọ́n pọ̀ jù. Àdúrà agbára àti ẹ̀mí mímọ́ ló yẹ kó pọ̀ jù nínú àdúrà wa, nítorí pé kí ni láì sí agbára èmi àti ẹ a lè rìn àrìn yẹn nínú ayé. Láì sí ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run nínú ayé wa, èmi àti ẹ a lè rógolo, nítorí pé kí ni àwọn tá à ń bá jìjàkadì kì í ṣe àwọn tá à ń fojú rí, ṣùgbọ́n àwọn tá à lè fojú rí ni àwọn alágbára olókùnkùn, àwọn tẹ́ pé nígbà tá a bá ń sùn tá à ń harun fàǹfò. Ìgbà yẹn àwọn ṣẹ̀ṣẹ̀ wà, ìgbà yẹn nílẹ̀ tó mọ́ lọ́dọ̀ títí wọn, ìgbà yẹn wọ́n tó ń ṣiṣẹ́ ibi káàkiri. Àwọn tó jẹ́ wípé kí ni àwọn ò nídìí pé kí wọ́n wá bọ̀, wọ́n ó lo ìṣẹ̀dá rẹ̀ ni wọ́n pè láti mọ̀ fi jayé ìlógun, àwọn là ń bá jìjàkadì. Ṣùgbọ́n tó bá ti kún fún ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run, ó rí wípé kí ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù ṣe sọ wípé ó parí nìyẹn, wọn kò tún ní pàtàgbà lórí ayé rẹ mọ́. Ìtò tó wá dàbí rẹ ni wípé kí ni ìwọ ọlọ́mọ jẹ gàba lé wọn lórí ìsìnmọ́ ní pàtàgbà lórí ayé wọn. Ìtò tó wá dàbí rẹ gbogbo tá a ti jí lọ tá a ti kó lọ nínú ayé rẹ, gbogbo ìpapátá ló ti kí ni ló gbà padà. Ògo rẹ ó sì kí ni ó gbà padà. Nítorí pé Jésù sọ wípé ó ti parí. Ó sí lára àwọn tí ẹ pé wọ́n tún mọ jà lólè, wọ́n tún mọ kó lẹ́rù mọ́, àbí wọ́n mọ dí lọ láti rógolo. Ṣùgbọ́n ó ti wà lára tó wà òmìnira. So níbí báyìí à ń lọ láti lọ yin Ọlọ́run lógo nínú ijó, nínú ayọ̀, pẹ̀lú àtẹ́wọ́ wa. So ẹ jẹ́ ká fi àdúrà àti aráyá ká fi Ọlọ́run lógo. Àtẹ̀yìntẹ̀ ń gbọ́ wa tẹ́ ń wò wá, nítorí pé kí ni kìí ṣe kìkìdá wa tá wà níbẹ̀ kan, àtẹ̀yìntẹ̀ ń gbọ́ wa tẹ́ ń wò wá. Ọlọ́run ò yọ yín sílẹ̀. Gbogbo wa pátápátá ló kó papọ̀ tó sì ń ṣe lógo. Bá sì ń ṣe ṣeré ní orúkọ Jésù Kristi, ẹ̀rí rẹ̀ ayọ̀ tó ká ọwọ́ inú ayé wa lọ. Ọlọ́run sì ti bẹ̀rẹ̀ ara rẹ̀ inú ayé wa, yóò sì mọ gbìnlẹ̀ sínú ojoojúmọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi.
mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Mi ò mọ̀ rárá. Mo sáré pé Jésù fẹ́ràn mi. Ó fẹ́ràn mi. Mi ò mọ̀ o. Mi ò mọ̀ rárá. Ọwọ́ yín dà. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Tó yẹ o, mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi lọ́pọ̀lọpọ̀. Mi ò mọ̀ rárá o. Mo sáré pé Jésù fẹ́ràn mi. Sọ fẹ́ràn rẹ̀. Mi ò mọ̀ o. Kò yé mi rárá. Mi ò mọ̀. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Tó fi fira rẹ̀ rúbọ fún mi. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi o. Tó fi jìyà nítorí tèmi. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Tó fi gbàdá lẹ́bi nítorí tèmi. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Tó fi fira rẹ̀ ṣẹlẹ́yà lórí ọ̀rọ̀ mi. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Tó fi gbogbo rẹ̀ sílẹ̀ sọ́run. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Tó fi fira rẹ̀ ṣẹ̀sín lórí ọ̀rọ̀ mi. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Tó fi kú bí ẹlẹ́ṣẹ̀ rà. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi o. Tó fi gbà mí lọ́wọ́ ègún ìran. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi o. Tó fi gbà mí lọ́wọ́ májẹ̀mú ọjọ́ pípẹ́. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi sẹ́. Tó fi gbà mí lọ́wọ́ èpè tó ń ja ìran mi. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Tó fi sọ mí dà lágbára jùlọ. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Tó fi dá ìkólọ mi padà fún mi. Mi ò mọ̀ rárá o. Mo sáré pé Jésù fẹ́ràn mi. Sọ fẹ́ràn rẹ̀ o. Mi ò mọ̀ o. Rárá. Ọwọ́ yìí. Ó fẹ́ mi yeye. Ó pẹ́ tí mo ti mọ̀ pé Jésù fẹ́ mi. Ó fẹ́ mi o. Ju bàbá àtìyá lọ. Ó ti mọ̀ pé ó fẹ́ mi. Ó fẹ́ mi púpọ̀. Ó pẹ́ tí mo ti mọ̀ pé ó fẹ́ mi o. Ó fẹ́ mi ju bàbá àtìyá mi. Ó ti ìfẹ́ rẹ̀ sí mi o ló fi gbà mí là o. Ìfẹ́ rẹ̀ sí mi o ló fi sọ mí dákọni. Ìfẹ́ rẹ̀ sí mi o ni mo fi yàn fada o. Ó fẹ́ mi yeye. Ó pẹ́ tí mo ti mọ̀ pé ó fẹ́ mi o. Ó fẹ́ mi o. Tí mo ti mọ̀ ó fẹ́ mi o. Ọwọ́ yín. Èmi kò lè ṣàìsọpẹ́
ọwọ́ ní òun dáadáa. Èmi kò lè ṣàìṣọpẹ́ fòrè tí Jésù ṣe fún mi. Èmi kò lè ṣàìṣọpẹ́ ọpẹ́ o. Èmi kò lè ṣàìṣọpẹ́ ọpẹ́ ńláńlá. Èmi kò lè ṣàìṣọpẹ́. Oh, Jésù ṣe fún mi. Èmi kò lè ṣàìṣọpẹ́. Èmi kò ní ṣàìṣọpẹ́. Èmi kò ní ṣàìṣọpẹ́ fòrè tí Jésù ṣe fún mi lójoojúmọ́ nígbà gbogbo ọpẹ́ o. Èmi kò lè ṣàìṣọpẹ́. Èmi kò lè ṣàìṣọpẹ́. Ṣé ń gbọ́ ní abẹ́ sùn? Fòrè tí Jésù ṣe fún mi. Èmi kò lè ṣàìṣọpẹ́. Òun ló wáyé mi rí nígbà tí mo ti sọnù. Bàbá pa mí tí Jésù pa mí mọ́ra. Èmi kò ní ṣàìṣọpẹ́ ọpẹ́ o. Èmi kò lè ṣàìṣọpẹ́. Ọpẹ́ ńlá. Èmi kò lè ṣàìṣọpẹ́. Ọpẹ́ tó ga. Ọpẹ́ tí Jésù ṣe fún mi. Èmi kò lè ṣàìṣọpẹ́. Títí lẹ́yìn ó máa yàn fún àánú rẹ̀ láyé mi. Ìyà pa mí tí Jésù fà mí mọ́ra. Títí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ̀ ọpẹ́ o. Èmi kò lè ṣàìṣọpẹ́. Ọpẹ́ ńlá. Èmi kò lè ṣàìṣọpẹ́. Òwe tí Jésù ṣe fún mi. Èmi kò lè ṣàìṣọpẹ́. Gbogbo ayé mi pátá lèmi yóò fi yìn ọ́. Ẹ̀bi pa mí tí Jésù fà mí mọ́ra. Oore ńlá ló ṣe fún mi. Mo gbé ọ̀gá o. Èmi kò lè ṣàìṣọpẹ́. Ó ṣe bàbá. Èmi kò lè ṣàìṣọpẹ́. Oore tí Jésù ṣe fún mi. Èmi kò lè ṣàìṣọpẹ́. Bí lẹ́gbẹ̀rún ahọ́n kò tó láti yìn ọ́. Ara ta mi nù ìwọ tẹ́wọ́ gbà mí. Ó tún ṣe mí lógo. Mo yìn ọ́ bàbá o. Mo gbé ọ̀gá. Ayérayé o. Bàbá o. Gbogbo ayé mi sẹ́ lèmi yóò fi yìn ọ́. Aráyé fi mí gégùn nígbà gbogbo. Ìwọ súre fún mi láti ṣe mí lógo. Ìgbà rẹ mo ṣe o. Bàbá Jésù alágbára ńláńlá. Jésù alágbára ńláńlá. Jésù alágbára ńláńlá. Jésù alágbára ńláńlá. Ó jókòó lórí ìtẹ́. Ẹ wo adé orí rẹ̀. Ẹ wo adé orí bàbá. Jésù alágbára ńláńlá. Jésù alágbára
alágbára gíga ni o agbára rẹ̀ kò yéye agbára rẹ̀ kò láfiwé orí ẹ wo adé orí bàbá àgbà o ọba tó ṣe ohun ìyanu Jésù alágbára ńláńlá Jésù alágbára ńláńlá Jésù alágbára ńláńlá Jésù alágbára ńláńlá ó jókòó lórí ìtẹ́ ẹ wo adé orí rẹ̀ ẹ wo adé orí bàbá Jésù alágbára ńláńlá ògo ni fún wa ọmọ rírì rẹ o ọmọ rírì títóbi rẹ o èmi gbé ọ̀gá o mojú bá rẹ bàbá àgbà lórí ìtẹ́ tó ga jù lọ adé tó tayọ gbogbo adé o èsì dára tó ìbádọ́wọ́ yín o. Ẹ bá mi orúkọ bàbá rẹ̀. Èmi tó ṣe mí olórúkọ ńlá, èmi máa ṣe bẹ̀rù olórúkọ ńlá. Ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa, táwọn bá kọrin ẹ dákun ẹ̀yẹ kọrin o, ẹ bá mi gbé kájọ yọ Ọlọ́run lógo. Ẹ bá mi orúkọ bàbá orin. Èmi tó ṣe mí olórúkọ ńlá. Ẹ bá mi orúkọ bàbá o. Ẹ bá mi orúkọ Jésù yìí. Ẹ bá mi orúkọ alága àlàáfíà. Ẹ bá mi orúkọ Jèhófà o. Ẹ bá mi orúkọ olùgbàlà wa. Ẹ bá mi orúkọ atóbi jù. Ẹ bá mi orúkọ ológo dídán. Ẹ bá mi orúkọ oníṣẹ́ àrà. Ẹ bá mi orúkọ ọba àwọn ọba o. Ẹ bá mi orúkọ atóbi jùlọ. Ẹ bá mi orúkọ ẹni tó dára rere láyé mi. Olórúkọ ńlá 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 oyigi igi 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 kábíyọ̀sí ọba tó lókè tó nílẹ̀ tó kárí ayé èmi ni má ṣe bẹ̀rù ẹ bá mi orúkọ bàbá àgbà orin. Ẹ bá mi orúkọ ẹni tó dá mi láre ẹ bá mi orúkọ aṣẹ́gun mi ayé sọ pé ó ti tán fún mi pátá
òun ló sọ pé ó kù fún mi rẹpẹtẹ o. Agbára rẹ̀ ló gbé mi ró. Ọlá rẹ̀ ni mo fi yan fada o. Òun ló fàyè gbà mí láti mọ̀ yín. Ọba tó bá gbogbo ìmọ̀ bí jẹ́ láyé mi. Ó fòpin sí ègún láyé mi o. Ó fòpin sí gbogbo májẹ̀mú ibi. Gbogbo ètò tó ń jà wọ́n níran mi. Òun ló bà wọ́n jẹ́ pátápátá o. Olórúkọ ńlá 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 ńlá, òyìgì yìgì 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 kábíyèsí, ọba tó lókè tó nílẹ̀ tó kárí ayé. Èmi ni má ṣe bẹ̀rù. Ọwọ́ yín. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láíláí. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láíláí. Ọpẹ́ wa dà ọ́. Lórí ayé wa o. Ẹ̀yin bàbá lógo. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láíláí. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láíláí. Ẹ̀yin bàbá o. Lórí ayé wa o. Gbogbo ohun tó ń bẹ láyé lónìí Olúwa. Gbogbo ohun tó ń bẹ láyé lónìí Olúwa lógo. Igi igbó yìnyín òkun kò mọ̀ dúró. Èmi tó fi jọba lórí wọn ó yẹ kó pẹ́ mi pọ̀. Torí náà mo júbà fún bàbá rere. Lórí bàbá lógo. Ló gbé bàbá ga o. Wọn kò dúró. Torí náà mo júbà fún bàbá. Gbogbo ohun tó ń bẹ láyé ló gbé bàbá ga o. Gbogbo ohun tó ń bẹ láyé ló júbà bàbá àgbà. Gbogbo ohun tó ń bẹ láyé ló ṣe bàbá lógo. Igi igbó yìnyín òkun kò mọ̀ dúró. Èmi tó fi ìjọba lórí wọn ó yẹ kó pẹ́ mi pọ̀. Torí náà mo júbà fún bàbá rere. Lóyìn Olúwa o. Ló gbé bàbá ga o. Wọn kò dúró rárá. Ọkàn mi ni ọba ọ̀run o, mo rẹ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀. Ọ̀tá ó sàn tàdárí jì,
tàlàbà máa yìn bí rẹ̀ ọkàn mi. Ọba ọ̀run o, ọ̀dọ̀ rẹ̀ o, yìn Olúwa, yìn Olúwa o, yìn ọba àìní ìpẹ̀kun, yìn fún àánú tó ti fi hàn. Fáwọn bàbá wa ló ń pọ́njú ọkàn mi. Ọba ọ̀run o, ọ̀dọ̀ rẹ̀ o. Yìn Olúwa, yìn Olúwa, yìn ọba ní ìpẹ̀kun. Òun ló gbà mí là ní gbogbo ọ̀nà o. Ọ̀rọ̀ mi já sọpẹ́ àtẹ̀rí rere. Yìn Olúwa, ọba ọ̀run o, mú ọrẹ wá o. Ìbánisọ̀rọ̀ Olúwa, ìbánikàrí Olúwa o, ìbánikàrí Olúwa o. Mélòó ni mo fẹ́ sọ o, lóore lílọ àti bíbọ̀ ni, tètè sísùn tàbí ti jíjí ni, ṣé tààbò lójú oorun ni, ṣé ti jíjẹ tàbí mímu ni, ṣé tòògùn tó ṣẹ́ fún mi ni, etí èmi ò fojú rí o, ṣé tọ̀nà rere tó tọ́ mi sí ni, ṣé tọ̀rọ̀ rẹ̀ tó fi bọ́ mi ni, ṣé fún tìmí sí tó mí sí mi ni, ṣé ìfarahàn lójoojúmọ́ mo fẹ́ sọ ni, fún dárí tó dárí mi mo fẹ́ rí, tó fẹsẹ̀ mi lọ́nà nígbà gbogbo, ṣé tọwọ́ agbára rẹ̀ mo fẹ́ sọ, tó fi ìdí mímú lójoojúmọ́ láti mọ̀mú mi rìn káàkiri. Mélòó ni mo fẹ́ sọ nípò rẹ̀ o, ó mú mi rójú rere rẹ̀, àtọ̀nà rere rẹ̀ nígbà gbogbo, ojú rere ènìyàn bákan náà, àtọ̀nà rere lọ́dọ̀ ènìyàn gbogbo, agbára rẹ̀ ló mọ̀ ṣe yí o. Kí ló ni mo fẹ́ sọ nípa rẹ̀? Mélòó ni mo fẹ́ ròyìn o? Ọba tí kò wo tẹ̀sẹ̀ mi, owó tiwa búburú mi, owó tọrọ búburú ẹnu mi, owó tí àmọ́rìn mi o, owó tí ọ̀lẹ tí mo jẹ́ o, owó tàmàdù àgbà mi o, owó tàmọ̀rọ̀ sọ mi o, owó tí àlè gbàwẹ̀ mi, ojoojúmọ́ ló ń ṣe mí lóore, oore ọ̀tun ló ń ṣe mí nígbà gbogbo, oore ńlá bàbá ló ṣe o. Mélòó ni mo fẹ́ kà o, ilẹ̀ asún, ó ṣe bàbá àgbà o, ó ṣe ọlọ́run àwọn ọlọ́run, ó ṣe olúwa àwọn olúwa o, ó ṣe ọlọ́run ayérayé o, fún náà ẹ̀mí mímọ́ rẹ láyé mi,
fún agbára rẹ láyé mi, fún títóbi ìyanu rẹ o, fún àtìlẹ́yìn rẹ lójoojúmọ́. Ọlọ́run àwọn ọlọ́run o, fún àrà rere tó ń fàyè mi dá o, àti gbogbo àwọn àyànfẹ́ pátá o, fún ogun ayé ẹnì kọ̀ọ̀kan wá, kí wọ́n mú kó parí pátá o, fún iṣẹ́ ìtòsílẹ̀ látòṣe nínú ayé àwa àyànfẹ́ rẹ o, nípasẹ̀ ìyìn wa níwájú rẹ, fún òpin tó fi sógun jíjà wa o, nínú ayé àwa àyànfẹ́ rẹ. Ìbà rẹ làwa ṣe bàbá o, rẹ̀ àsúrì. Ìbà níparí Olúwa o, ilẹ̀ àsú ilẹ̀ àmọ́. Ìbà níparí bàbá o, ilẹ̀ àsú ilẹ̀ àmọ́. Káwọ́ méjèèjì sókè, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ó fi ìtara gbàdúrà yìí. Olúwa kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Èyí tí èmi fi mọ̀ pọ̀ ní ìyìn nígbà gbogbo níwájú rẹ̀, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà. Olúwa gbé wọ̀ mí lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà. Olúwa gbé wọ̀ mí lódìdí. Èyí tí èmi fi mọ̀ pọ̀ ní ìyìn rẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níwájú rẹ̀ sẹ́. Èyí tí ìyìn mi ò fi mọ̀ pọ̀ sí lójoojúmọ́ níwájú rẹ̀. Èyí tí kò fi ní sùn kò fi ní rẹ̀ nígbà kan láti mọ ìyàn láti mọ gbórúkọ rẹ̀ ká ní ọ̀tún ní ọ̀tún. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára rẹ̀. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára rẹ̀. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára rẹ̀. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo bèrè fún agbówó mi lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo bèrè fún agbówó mi lódìdí. Iná ẹ̀mí àti agbára rẹ̀ ni mo bèrè fún agbówó mi lódìdí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè, wọ́n fi ìtara gbà á. Sórí tó bá kún fún agbára àti ẹ̀mí mímọ́ láti lè mọ ìyẹn ológun nígbà gbogbo ní àtìmẹ́sàn. Ó túmọ̀ sí wípé ojoojúmọ́ lọ́mọ ní ẹ̀rí tuntun. Ó túmọ̀ sí wípé ojoojúmọ́ lọ́mọ gba ìgbéga ọ̀tun tuntun. Ojoojúmọ́ ni ohun rere ọ̀tun yọ̀mọ̀ jẹyọ nínú ayé rẹ̀. Kì yóò sí ohunkóhun kan tí ó lè dá ọdún àbí dí ọ lọ́wọ́ láti ṣe rere àbí láti rógolo. So fi ìtara gbàdúrà yẹn. Káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún. Ó yá gbé wọ̀ mí lódìdí. Èyí tí ayé mi ò fi lè mọ ìyìn ọ́ láì sinmi àti ní àṣà rẹ̀, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Alágbára gíga, mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́. Ìwọ tó ju gbogbo ògo àti ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀. Ó yá kún mi fún agbára rẹ̀. Ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀. Ó yá kún mi fún agbára rẹ̀. Èyí tí ayé mi ò fi lè mọ gbórúkọ rẹ̀ ká nígbà gbogbo láì sinmi àti ní àṣà rẹ̀. Èyí tí kò fi ní rẹ̀ kò fi ní sùn nígbà kọ̀ọ̀kan láti mọ nìyẹn ọ́, láti mọ gbórúkọ rẹ̀ ká, àyè láti mọ gbogbo fún Ọlọ́run àlàyé, láti mọ dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ̀ sẹ́. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́. Ó yá kún mi fún agbára rẹ̀. Ó yá kún mi fún ẹ̀mí mímọ́. Ó yá kún mi fún agbára rẹ̀. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún agbówó mi lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún agbówó mi lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún agbówó mi lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà olúwagbówó mi lódìdí ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Èyí tí ìyìn mi sí wọ Ọlọ́run àlàyé nígbà gbogbo. Ọpẹ́ mi sí wọ Ọlọ́run àlàyé nígbà gbogbo nínú oore àbí nínú ọ̀rọ̀. Yóò fi mọ́ sọ gbogbo jíjẹ́ ègún àti ogun àti ìpè àti májẹ̀mú ọ̀rọ̀ gbogbo ní ayé mi di ohun àtẹ̀pá àti àtẹ̀gbẹ́ ní àtẹ̀lẹ́sẹ̀ mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún ọ. Ó yá gbé wọ̀ mí lódìdí. Èyí tí ó sọ ìyìn mi àti ọpẹ́ mi àní gbó orí ọpẹ́ àtòrí mi níwájú rẹ̀ sí Ọlọ́run nígbà gbogbo. Àní di ohun tí ọmọ owó gbogbo tí jẹ́ ogun ègún èpè àti májẹ̀mú rẹ̀ gbogbo lulẹ̀ pátápátá tí wọ́n sì di àtẹ̀pàtà àtẹ̀gbẹ́ àtẹ̀rún pátápátá ní àtẹ̀rẹ̀ṣẹ̀ mi. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún sẹ́. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún ọ. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ sẹ́. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Èyí tí orin yìn mi, orin ọpẹ́ mi, àní orin ògo mi sí Ọlọ́run àlàyé, àní ọpẹ́ mi àti yìn mi sí Ọlọ́run nígbà gbogbo, àní ọ̀sọ́ gbogbo tí jẹ́ ègún èpè àti májẹ̀mú àti ogun gbogbo, àní di àtẹ̀pá, àní di àtẹ̀gbé, àní di àtẹ̀lọ́ lúlú ní àtẹ̀
àti ẹlẹ́ṣẹ̀ mi ètí yóò ṣe ohun kan tí ó tẹ̀yìn lẹ́yìn kò ṣe ire bàbá kún fún ẹ̀mí mímọ́ ńlá kún fún agbára rẹ ó yá kún fún ẹ̀mí mímọ́ ó yá kún fún agbára rẹ ìyìn ẹ̀mí mímọ́ àti agbára rẹ ó yá gbé wọ̀ mí lójijì ìyìn ẹ̀mí mímọ́ àti agbára mo bèrè fún ó yá gbé wọ̀ mí lójijì. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà kẹrin káwọ́ méjèèjì sókè bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ìjẹ́ pé nípasẹ̀ ìyìn mi èmi ọmọ jẹ́ aṣẹ́gun tó ju aṣẹ́gun lọ ní ọ̀tun ní ojoojúmọ́ kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ìjẹ́ pé nígbà gbogbo tí wọ́n bá ti yìn ọ́ èmi ọmọ di aṣẹ́gun tó ju aṣẹ́gun lọ ní ọ̀tun lójoojúmọ́ ní gbogbo ọ̀nà mi àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ gbé wọ̀ mí iná mi mímọ́ àti agbára mo rúra gbé wọ̀ mí Olúwa kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ṣe èyí tó jẹ́ pé nígbà gbogbo lọ́jọ́ gbogbo nípasẹ̀ èyí mi níwájú Ọlọ́run aláyé èmi ọmọ pọ̀ ní ìṣẹ́gun àìdẹ́nu ìṣẹ́gun èmi ọmọ jẹ́ aṣẹ́gun lójú aṣẹ́gun lọ àìní ní ọ̀tún ní ojoojúmọ́ níwájú gbogbo Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára iná mi mímọ́ àti agbára ni mo bèrè fún ẹ bá gbé wọ̀ mí lójijì iná mi mímọ́ àti agbára rẹ ni mo bèrè fún ẹ gbé wọ̀ mí lójijì èyí tí mo fi mọ tinú ṣẹ́gun bọ́ọ̀nù ṣẹ́gun nígbà gbogbo èbí mo jẹ́ aṣẹ́gun tó dá ṣẹ́gun lọ nígbà gbogbo àìní ọ̀tún lójoojúmọ́ Olúwa kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ èyí tí mo fi mọ jẹ́ aṣẹ́gun tó dá ṣẹ́gun lọ nínú rẹ nípa gbà àtàṣẹ rẹ Olúwa ní pàṣẹ ìyìn mi lójoojúmọ́ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. A lọ nígbà karùn-ún káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ìjẹ́ pé nípasẹ̀ ìyìn mi sí Ọlọ́run nígbà gbogbo lójoojúmọ́ gbogbo ògo tó ti jí ọdún ayé mi àti gbogbo oore tá ti jí ọdún ayé mi pátápátá láì kó ẹyọ kan gbogbo ẹ̀ yóò di dídá padà fún mi yóò di gbígbà padà fún mi láì sí ìnira kankan àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná mi mímọ́ àti agbára rẹ dà Olúwa gbé wọ̀ mí lójijì iná mi mímọ́ àti agbára rẹ ni mo bèrè fún Olúwa gbé wọ̀ mí lójijì ètò ìpè nípasẹ̀ ìyìn mi sí Ọlọ́run nígbà gbogbo nípasẹ̀ ìyìn mi sí Ọlọ́run ní gbogbo àní òrèdóòrè àní gbogbo tí ṣe ògo mi àní gbogbo tí ṣe okòrò àti oríire àti rere mi gbogbo èyí tí a ti jẹrọ yóò di gbígbà padà fún mi àní láì kọ ọyọ kan láì mú ìnira kankan dání bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára iná mi mímọ́ àti agbára rẹ sẹ Olúwa ni mo bèrè fún iná mi àti agbára rẹ Olúwa gbé wọ̀ mí èyí tí gbogbo tí ṣe ògo mi àní gbogbo tí ṣe ìpín mi àti rere àti oríire gbogbo èyí tí a ti jẹrọ yìí yóò fi jẹ gbígbà padà àní láì mú ìnira kankan dání fún mi Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára ilé mi àti agbára rẹ gbé wọ̀ mí lójijì ilé mi àti agbára mo fi fẹ́ gbé wọ̀ mí lójijì ilé mi àti agbára mo fi fẹ́ gbé wọ̀ mí lójijì. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè á lọ nígbà kẹfà bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ìjẹ́ pé nípasẹ̀ ìyìn mi gbogbo òran rere mi pátápátá gbogbo yọ bẹ́ẹ̀ sì wá sí ìmúṣẹ láì mú ní àkàndá ní àṣeyọrí òran rere gbogbo yọ bẹ̀rẹ̀ nínú ayé mi láì mú ìnira àkàndá ní gbogbo tí ń jẹ́ ẹ̀gàn ní ayé mi ń wá èmi ò ní rí wọn mọ́ bàbá iná ìgbà àtàgbọ́n rẹ̀ dà ẹ̀yà gbé wọ̀ mí lójijì àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná mi mímọ́ àti agbára rẹ ni mo bèrè fún agbó wọ̀ mí lójijì iná mi mímọ́ àti agbára rẹ ni mo bèrè fún agbó wọ̀ mí lójijì ìjọ pé nípasẹ̀ ìyìn mi àti orí ògo mi sí wọn lọ́wọ́ rẹ nígbà gbogbo ó gbogbo tí ń jẹ́ ìran rere mi pápátá àìyọ́ bẹ́ẹ̀ sì wá sí mi ṣe láì mú ní àkàndá ni àìní gbogbo tí ń jẹ́ àṣírí ayọ̀ rere o àìyọ́ bẹ́ẹ̀ nínú ayé mi láì mú ní àkàndá ni àìní gbogbo ọ̀nà mi àìní rẹ gbogbo yọ́ bẹ́ẹ̀ sì wá sí mi ṣe àìní gbogbo ọ̀nà mi àṣírí owó ẹ̀yọ́ bẹ́ẹ̀ nínú ayé mi ó nípasẹ̀ ìyìn àti pé mi síwájú wọn lọ́wọ́ àlàyé ẹ̀ka ayé mi yóò jẹ ohun tí ń wà tí ní rí mọ́ bàbá ẹ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ẹ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ iná mi mímọ́ àti agbára rẹ̀ ni mo bèrè fún o bàbá gbé wọ̀ mí lójijì iná mi mímọ́ àti agbára rẹ̀ ni mo bèrè fún ṣe o bàbá gbé wọ̀ mí lójijì èyí tí ó sọ mi jẹ tí ọmọ wáyé gan rẹ̀ káàkiri ṣùgbọ́n tí ò ní rí mọ́ àní tí èmi ó tí gbogbo rẹ̀ lè mọ́sí wá sí ìmúṣẹ àní tí gbogbo àṣírí ayọ̀ rẹ̀ yóò sì jìrọ̀ fún mi nípasẹ̀ ìyìn àti orí ògo mi sí ọlọ́run nípa gbogbo olùwàkùn fún ẹ̀mí mímọ́ olùwàkùn fún agbára rẹ̀ olùwàkùn fún ẹ̀mí mímọ́ olùwàkùn fún agbára rẹ̀ olùwàkùn fún ẹ̀mí mímọ́ olùwàkùn fún agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. A lọ nígbà keje fi ìtara gbà bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ayé fi gbà mí láti lè rógbò lọ èyí tí kì yóò ṣiṣẹ́ ní kẹ́ni tí ó lè dí mi lọ́wọ́ láti ṣe kí ni o láti rí ògo lọ ó tí àdúrà yìí tí ọba lè gbà ó kù sí ọ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń bẹ lọ́nà láì tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ẹ fi ìtara gbà
ìtorí pé kí ni dandan ni kí ẹnì kọ̀ọ̀kan wa ká jẹni tí ó rògbòlò láyé àìmúni akẹ́kẹ́ dání tí àwọn ìran ìsàjọba rògbòlò kò yẹn ọkàn wa ṣùgbọ́n àwa nítorí pé àgbà Jésù Kristu ní Olúwa tó gbà tá a sì gbẹ́kẹ̀lé Ọlọ́run tá a sì ń gbọ́ ọ̀rọ̀ ní ojoojúmọ́ ó ti dandan ká ṣe kí ni ká rògbòlò káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ilé mi mímọ́ àti agbára ni mo béèrè fún ètí mo fi lè rògbòlò láyé ètí mo fi dológo láyé bàbá gbé wọ̀ mí títí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí títí iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí títí ètí mo fi lè rògbò láyé ètí mo fi lè dológo láyé ètí yóò ṣòwò kọ̀wọ́ àti olè dìmí àbí tèmi àbí takò mi àìláti rògbò láyé ètí mo fi lè mọ̀ fọ́ nínú ògo ní gbogbo ọjọ́ ayé mi sẹ́ àìní ti gbogbo agbára ti gbogbo àṣírí bàbá Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára iná mímọ́ àti agbára ni mo bèrè fún agbé wọ̀ mí lójijì iná mímọ́ àti agbára ni mo bèrè fún agbé wọ̀ mí lójijì iná mímọ́ àti agbára rẹ̀ èyí tí a yóò fi lè gbà mí ní gbogbo ọ̀nà níbi gbogbo yòókù ní lẹ́yìn láti rógolo èyí tí mo fi lè di olóògo ńlá láyé èyí tí mo fi lè mọ rógolo ní gbogbo ọjọ́ ayé mi èyí tí mo fi lè mọ ṣeré àní orí àyè nígbà gbogbo ọjọ́ ayé mi nìkan lẹ́nu bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ ìdí ẹ̀gbàdà agbára dáa gbogbo mi agbàdúrà ní orúkọ Jésù Kristu Olúwa wa àmín 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 ní orúkọ Jésù lẹ́ẹ̀kan péré ló gbàdúrà yẹn wọ́n sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé bí ọjọ́ mi ṣe mọ́ ìrì ayé mi gbogbo bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá ògo ayé mi bẹ̀rẹ̀ sí ní tàn gbogbo tí ń ṣàṣeyọrí mi á bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá nítorí pọ́lọ̀ ti ṣe gbogbo ti tèmi àṣepé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ó mọ sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé nítorí pé àìní bí Ọlọ́run ṣe gbogbo ṣe tèmi àṣepé bí ọjọ́ mi ṣe mọ̀ pẹ̀lú àṣẹ àtàgbára Ọlọ́run àlàyé ọ̀yá ìrì ayé mi gbogbo àìní àṣeyọrí mi gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá ìrìn rere ayọ̀ mi gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá ògo ayé mi ọ̀yá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí búyọ̀ nípa àṣẹ àtàgbára Ọlọ́run àlàyé nítorí pé ọ̀ṣẹ́ gbogbo ṣe tèmi àṣepé èmi ọ̀dà bá sọ mọ́ pa ní àṣẹ ni ìrì ayé gbogbo bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá ìgbéga gbogbo yà bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá àṣeyọrí gbogbo yà bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá àní gbogbo tí ń ṣe ayé mi gbogbo yà bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá ní orúkọ Jésù yà bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá ògo ayé mi àmọ̀tàn ayé mi ọ̀rọ̀ àkóró mọ́ ẹ̀gàn tó pinnu ayé gbogbo àní ayé gbogbo yà bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá àṣeyọrí gbogbo yà bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá àní mo wọnú ògbà ṣe rè mí lọ. agbàdúrà ní orúkọ Jésù Kristu Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristu gbàdúrà ìpò orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀ kí ló ohun tó máa ṣẹlẹ̀ tí ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ láti lẹ́yìn fún mi láti bí mi láti ṣé oníwà tẹ́ẹ̀fì tọ̀mí àbí tí fi tọ̀lẹ̀ táfi pàdé ara wa àbí táfi pàdé ara wa tẹ́ẹ̀fì sọ mi di ògo ńlá àyè tẹ́ẹ̀nìkẹ́ni ló bù mọ́lẹ̀ gbé pamọ́ tẹ́ẹ̀fì sọ mi di ogun ńlá tẹ́ẹ̀nìkẹ́ni ló dojú wọlé gbogbo tẹ́ẹ̀fì sọ mi di àní tẹ́ẹ̀fì mọ́ gbogbo tí ẹ̀fì sọ mi dẹni òkè tí o lè wálé mọ́ tí gbogbo rẹ̀ rẹ̀ mi ó sì mú wá sí mú iṣẹ́ bàbá ẹ̀yà látàkọ ìṣẹ̀lẹ̀ kọ́fẹ̀rẹ̀sì ní ìṣẹ̀lẹ̀ báyìí àṣẹ ni kì í ṣàbà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ó ẹgbọ́ gbogbo ẹ̀yin olórí aláàánú ràn wá láti lẹ́yìn fún láti bímọ láti ṣí òní wá àní ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀ kí lóun náà tó máa ṣẹlẹ̀ èyí tí ẹ fi tọ̀ mí wá àbí tí fi tọ̀ yín lọ àbí tá fi pàdé ara wa tẹ́ fi ṣí ìwé ọtí kàn mẹ́ àní láti sọ bí di ògo láti ẹnikẹ́ni ló gbé gbé pamọ́ àní tẹ́ fi sọ bí tẹ́ni òkè tí ó lè wálé mọ́ àbí tẹ́ fi sọ bí tẹ́ni tí ó ní àṣírí òrìrì pápátọ̀ tẹ́ fi sọ bí di ogun láti ẹnikẹ́ni ló dojú kọ àbí tẹ́ fi gbé borí àní tí ògo ayé mi ò fi mọ́ tọ̀ mọ́ bàtà àní tí mo fi jẹ ní òkè tí gbogbo náà ni wíwọ́n ṣe ọ̀yá ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àní ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àní ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristu Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin ọ̀tá ohun rere gbogbo ẹ̀yin ọ̀tá ìran rere gbogbo ẹ̀yin ọ̀tá ìran rere àti gbogbo agbára yín ẹ ṣòfò dànù ìjọba gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ohun rere lọ́jọ́ kìíní àná nígbà ìjọ gbogbo wọn ni wọ́n ṣòfò dànù àìkú ẹyọ kan ó yá gbogbo ẹ̀yin ọ̀tá ohun rere ayọ̀ nínú ayé mi ọ̀yá àti gbogbo agbára yín ẹ ṣòfò dànù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin ọ̀tá
alátakò ohun rere gbogbo ẹ̀yin ọ̀tá ohun rere gbogbo ẹ̀yin alátakò ohun rere àní nínú ayé ìgbà tí mo bó ṣe tèmi èmi ọ̀dà alábàámọ̀ paláṣẹ yá àti ẹ̀yà àti gbogbo agbára yín ẹ ṣòfò dànù àní ẹkú dànù ẹ ṣòfò dànù àní ẹkú dànù ẹ ṣòfò dànù àní ẹkú dànù àti ẹ̀yà àti gbogbo agbára yín àní ẹ ṣòfò dànù ẹkú dànù àṣẹ ni kì í ṣàbá gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ ní alátakò àti ẹ̀rọ òjìwọ́ àní fún rere ní àti àṣeyọrí bó ń ṣe ohun rere nínú ayé mi sẹ́ àti ẹ̀ gbogbo ẹ̀yà ní ẹ ṣòfò dànù nítorí pé àwọn tọjọ́ kì í dànù tí wọ́n jẹ́ ọ̀tá ohun rere gbogbo wọn ni wọ́n kú dànù wọ́n ṣòfò dànù àti fìdí ẹ̀mílẹ̀ pé bí ó ṣe bínú ó ṣe tù sí ire bẹ́ẹ̀ ni kiri kó jìnnà sí gbogbo ẹ̀yin ọ̀tá ohun rere ayé mi gbogbo ẹ̀yin alátakò ohun rere nínú ayé mi sẹ́ àní ẹkú dànù ṣòfò dànù nípa agbára àti aṣọ lóhùn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́mẹ̀ta Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ìtọ́ pé wọ́n kì í pé ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni wọ́n kì í fìyìn rẹ fún ìgbégbé wọ́n sì gba gbogbo ògo síwájú àti ọ̀yà mọ̀ gba ògo lọ kó tó mọ̀ jẹ́rìí agbára bó ṣe jẹ́rìí agbára rẹ àdúrà rẹ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo dá gbogbo ògo yọlá padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣe èyí fún títóbi àtagbára rẹ èyí fún àánú àti oore ọ̀fẹ́ rẹ èyí tẹ́ pé ìwọ ń gba gbogbo ògo ìwọ gba gbogbo yẹn ìwọ jẹ́rìí wà láàyè rẹ ọmọ ṣe bàbá o ṣe Ọlọ́run ayérayé ẹrú ẹgbọn ọgbà ti yẹn ìdí mo ti tẹnu mọ́lẹ̀ kan sí pé ọyá wọ́n sì láti mọ gba gbogbo ògo láti mọ gba gbogbo yẹn láti mọ jẹ́rìí agbára rẹ láti mọ fi àdúrà títóbi rẹ hàn jẹ́ kí ìyìn ògo lákó tó mọ jẹ́ ti bó jẹ́ ti rẹ ìwà láàyè láti mọ fi ọgbó ṣe fi hàn láti mọ kọ́ wa láti mọ tọrọ láti mọ dáadáa láti mọ ṣàkóso gbogbo láti mọ kún àfa agbára àtìmọ́ rẹ láti mọ darí gbogbo láti mọ sọ àṣà àtìmọ́ àtijọba àtagbára kalẹ̀ kó gbòòyò yóò sì mọ jẹ́ ti rẹ pọ́ bá dá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi bàbá mi àti Ọlọ́run mi fún mi nírànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ ọba àwọn ọba bàbá mi àti Ọlọ́run mi tó ga jùlọ o fún mi nírànwọ́ rẹ ọba ayérayé o kí lérò ká gbogbo ayé pátápátá o lọ́lá orúkọ rẹ àwímọ̀yẹ̀hún o bàbá mi àti Ọlọ́run mi ológo jùlọ fún mi nírànwọ́ ọba tí kì í dojú tì ní kí lérò ká gbogbo ayé pátápátá o lọ́lá orúkọ rẹ àwímọ̀yẹ̀hún bàbá mi àti Ọlọ́run mi bàbá tó mọyì ọmọ mi nírànwọ́ ìwọ ni kì í dojú tì ní kí lérò ká gbogbo ayé fògo àtìyìn lógo rẹ o lọ́lá orúkọ rẹ ní orúkọ Jésù ní orúkọ Jésù ayé rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ gba ọpẹ́ àtìyìn lórí ayé àwa tá a wà níbí àti gbogbo àti wọn gbọ́ àti wọn wò wá fún gbogbo iṣẹ́ ìgbàlà iṣẹ́ ìtúsílẹ̀ iṣẹ́ ìdáǹdè rere fún gbogbo ohun ọ̀tun rere tó lógo tó tọ́ gàjọ tí ọ̀lẹ́gbẹ́ tí ò lódì wọn tí àríkọ̀ ṣẹlẹ̀ nínú rẹ̀ nìkọ̀kan nínú wa ní èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe ní ayé nìkọ̀kan wa aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àtìyìn títí láwọn ọmọ ènìyàn láàmú gbé orúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orí ọ̀fẹ́ tí bàbá orí ọ̀fẹ́ tí ọmọ tí ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó gbé wa ró ó tún wá dayọ̀ bá a sì ń tẹ̀síwájú bá a sì ń jáde nínú yìí tá à ń tẹ̀síwájú nínú ìrìnàjò ayé wa ọ̀yá ìyanu ayọ̀ tó lógo jùlọ àti àwátàwà níbi àtàtì ń bẹ ní tí wọ́n ń wò àti wọ́n ń gbọ́ wa ọbẹ̀ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa báyìí láì sí tàbí ṣùgbọ́n kankan gbogbo tí ó ṣiṣẹ́ ọ̀sán àti òkùnkùn iṣẹ́ èṣù ègún ìgbèjìlẹ̀ ó pa nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa ayé ẹnì kọ̀ọ̀kan wa wọnú ìyanu Ọlọ́run lọ ọwọ́nú ìyanu Jésù Kristi lọ abẹ̀rẹ̀ sí ní èrè ayọ̀ orí ọ̀fẹ́ tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ògo sì jẹ́ ti Ọlọ́run nígbà tí ó bá tún di ìjọ méjì tó parí oṣù ìyìn ìjọ méjì tó parí oṣù àti ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù ẹ̀rí wa àní ìjẹ́rìísí agbọ́rọ̀ Ọlọ́run ayé wa oore ayọ̀ ọ̀nà ayé wa yóò ti tayọ ojú bá ṣe lérò lọ bẹ́ẹ̀ ni orí kò ṣe é padà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo fa lókè. àmín àmín.